Àṣàkẹ́ kò fura sí Àlàkẹ́, ǹjẹ́ Àbẹ̀bí yóò fura sí Ajíbóyè báyìí bí? Òun ní ìfura lóògùn àgbà, ṣé pásọ̀ fura pásá já, àti wípé ẹni tó bá yára òun lògùn gbè o. Ẹ̀wọ̀ obìnrin alágbára èyí tí wọ́n fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ tó fi gba ẹ̀mí lẹ́nu rẹ̀, ṣùgbọ́n bí ọmọ yìí là ń pè ní Àbẹ̀bí tó yẹ kó jẹ alákòókò dẹ ìkẹyìn ìran rẹ̀ sùn, èyí tí ó tú àwọn ènìyàn rẹ̀ sílẹ̀ nínú làásìgbò àti wípé tí ó fún wọn ní òmìnira. Ṣùgbọ́n wọ́n bẹ̀ Àbẹ̀bí títí kó wá wọ ẹgbẹ́ àwọn àgbà, ó kọ̀ jálẹ̀, ó lówó níwọ̀ ṣe tó bá wọ ẹgbẹ́ yìí òun ni ó mú ìtura bá àwọn ènìyàn rẹ̀. Ẹ máa ká lọ nínú eré, ẹ má ti jẹ́ ká lọ jìnnà nítorí ibi tá a lọ ò pọ̀ rárá, ṣùgbọ́n ibi tá a fẹ́ yà sí ló pọ̀. Ẹ jẹ́ ká sáré gbọ́ àwọn òṣèré tó wà nínú eré yìí. A máa rí Jẹ́lílì, ìyẹn Fẹ́mi Adébáyọ̀ nínú eré. Àwọn òṣèré jàǹkànjàǹkàn náà wà nínú eré, Múyìwá Adémọ́lá, Fathia, gbogbo wọn náà ló wà nínú eré. Bá a ṣe ń sọ lọ, nígbà tó yá Àbẹ̀bí padà gbà láti wọ inú ẹgbẹ́ yìí, ṣùgbọ́n ẹ mọ̀ kí ilẹ̀ tó pọ̀ ṣìkà, nǹkan ribiribi á ti bàjẹ́. Òun náà ò fura, ó sì láàlá. Èyí ló fi mú wa sọ wípé aláwọ̀ rárá ṣe mọ̀ nílé ayé oríṣiríṣi ló ń bẹ nínú ayé. Ẹ̀yin tí ẹ bá lálàá tí ẹ tún rí ilé ojú ayé yìí, ẹ tọ̀ àwọn àgbà lọ láti lè ṣe àlàyé àti wípé láti lè mọ ìgbésẹ̀ torí ìtọ̀sẹ̀ òun ló ní ilé ayé, ẹni tó sì mọ̀nà òun ló ń tọ̀. Ilẹ̀ tó bá tojú ẹni sú, ají rẹ̀ kì í ṣòro rìn. Ṣùgbọ́n àìmá fi ọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kọ́, torí wọ́n ní àìfi ọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n òun ni kò ní jẹ́ ká pe àgbàlagbà ní wèrè. Ẹ̀yin ẹ máa kà lọ nínú eré Alágogo Idẹ, ẹ ó máa rí Lateef Adédìméjì náà nínú eré yìí. Ibẹ̀ náà yìí tún dàbí ìkìlọ̀ fún àwọn ọmọ àti fún àwọn òbí. Kì í ṣe gbogbo oúnjẹ náà la máa ń jẹ, àti wípé ẹ̀yin tẹ̀ ṣe eré ìfẹ́ náà kì í ṣe gbogbo èèyàn náà lẹ lè fẹ́, àti wípé gan-an ẹni tí ó bá sọkọ alágbára ológun òun ni ọkọ àbíkú. Bẹ́ẹ̀ ló ṣe yẹ kó jẹ́. Ìfura lògùn àgbà, àti lọ́kọláya àtàwọn ọmọ àtàwọn àgbà àtàwọn òbí. Ẹ jẹ́ ká máa ṣe ìfura torí nínú ayé yìí oríṣiríṣi ló ń bẹ nínú ayé. Bí ẹ ṣe mọ̀ wípé ohun tí ẹ̀mí òun ló ń darí ohun tí a fojú rí báyìí. Nínú eré yìí ibẹ̀ láti tún máa kọ́ ẹ̀kọ́ tó lọ síwájú sí. Ẹ̀yin ẹ má jẹ́ ká bẹ̀. Ìpàdé dínú eré, ẹ jẹ́ á pàdé nínú Alágogo Idẹ.